Ìwé ọgbọ́n, oríṣiríṣi ìwé ní àánú ayé, ọ̀pọ̀lọpọ̀ ìwé hàn ní kọ́ni lóríṣiríṣi ìrírí ìrákọ̀ bá kọ̀wé nì kàn án ti ní. Lùgbà kí Joshua ká kọ̀wé nì kọ́kọ́ sínú Joshua orí kínní ẹsẹ̀ kẹjọ. Ẹ̀mí mímọ́ wí ìwé òfin o wí ègbùdọ̀ kò lẹ́nu rẹ wàá jẹ́ lójoojúmọ́ bẹ́ẹ̀ oníjúṣu ni. Idẹ̀ nínú rẹ̀ lọ tí a ṣe àṣàrò lọ sí àti lóru gbogbo ẹ̀ lọ ayọ̀ mọ̀nà rẹ tọ́ wàá gba òótọ́ ni. Wàá jáko lé àṣeyọrí àtòpin kódà. Ọyọ́ kọ́gbọ́n lọ́ra ọmọ ènìyàn ṣùgbọ́n wẹ̀yọ̀ gba ọgbọ́n lọ́wọ́ ọmọ ènìyàn. Ọdún bá fẹ́ gba ọgbọ́n á wá Ọlọ́run Olódùmarè kẹ́tì yọ̀ gba ọgbọ́n ni. Kó bá fẹ́ gbà lọ́wọ́ Ọlọ́run pàápàá bí ìmọ̀ bí òye wọ́n gbọ́dọ̀ wá ọ̀nà tààrà kó ṣe sàn wàá gbàdé ọ̀dọ̀. Nínú èpísítélì kí Jacob kọ́kọ́ James kàámọ̀ sí James àbá James ikọ́ bá ku ọgbọ́n kọ ọ́nìkọ́ni ike béèrè lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ṣùgbọ́n Ọlọ́run kàwé ní èsì kádédé sọ̀kalẹ̀ ọjà kan kẹ́à o ó mú ìwé kan nínú ìwé mímọ́ kété ìwé mọ́lé dára kété ìwé mọ́lé kún fún ìmísí ṣùgbọ́n ó mú ìwé kan kẹ́à nínú ìwé mímọ́ ọ̀pọ̀ ìwé ní ìwé òwe. Tó bá fẹ́ gba ọgbọ́n lọ́wọ́ Ọlọ́run kò fẹ́ gbọ́n ọgbọ́n tọkọtaya ojú òye ọgbọ́n ọmọ ènìyàn nínú ayé wọ́n gbọ́dọ̀ kọ́ ṣe kàn tí bẹ̀rù Ọlọ́run kọ́ èdè àgbà òmọ̀ràn lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Ẹ̀rọ inú ayé yóò kọ́ ọlọ́gbọ́n o yóò gbà ọ́ lámọ̀ràn o ṣùgbọ́n kó bá ti mọ ní ọgbọ́n ti Ọlọ́run kó mọ bí kò Ọlọ́run dúró sí kó mọ bí kò yí ọ̀rọ̀ rẹ̀ kó dúró sí wíwá yóò wádìí ọgbọ́n àtòye àtàmọ̀ràn ọmọ ènìyàn ni. Àjọ ọmọ bí kò amọ̀sẹ̀ rẹ sí ìwé kan pè nínú ìwé òwe nínú Bíbélì ìwé òwe ni orí mọ́kànlélọ́gbọ̀n ni. Kó bá ti yí ọ lé láti lo orí kínní ni àti kété ọ̀sẹ̀ kẹ nínú rẹ̀ títí kò yà mú dé orí kọkànlélọ́gbọ̀n wàá rí i pé ń kí síbẹ̀ kété lọ́sẹ̀ àtìlà kété rẹ̀ pátá ní kún fún ọgbọ́n. Ó kún fún òtítọ́ ó kún fún kò jẹ́ pé ọ̀nìyàn á mójú rí ó kún fún òmọ́lẹ̀ ó kún fún ohun kété kò ṣe kókó nínú ayé ó kún fún ìgbaninímọ̀ràn ó kún fún ọgbọ́n ó kún fún òye ó kún fún ẹ̀mí kọ̀nìyàn mú dáhùn ìmọ̀ nítorí pé ọgbọ́n fúnra rẹ̀ inú ọ̀rọ̀ Ọlọ́run ní gbè. Wọ́n yóò gbọ́n o gẹ́gẹ́ bí ọ̀nìkan ọba ti bọ́ lọ́gbọ́n rìn ìyẹn ọlọ́gbọ́n méwì ní ẹ̀ṣọ́ ọlọ́gbọ́n bíi tọmọ ènìyàn bí mo sọ ṣáájú wọ́n yóò kọ́gbọ́n lọ́ra ọmọ ènìyàn ṣùgbọ́n tó bá fẹ́ rọ́gbọ́n gbà ìràkẹ́ àpò abárìn ìràkọ́ jẹ́ pé wọ́n ti gba ìmísí wàá wọ ayé ran nínú Bíbélì ẹ̀mí Ọlọ́run á tọ́ ìṣekọ̀ tí a bá ẹ̀mí mímọ́ wàá bá rìn wàá gbọ́ ohun ti Jésù Kristi olùgbàlà wàá gbọ́ ti ẹ̀mí mímọ́ Ọlọ́run kọ́lọ́run kan bá sọ̀rọ̀ kẹ́ gbà ọ́ lámọ̀ràn wàá gbọ́ torí pé ẹ̀mí kẹ́ gbénú rẹ̀ nì ọlá àsopọ̀ pẹ̀lú bàbá àti ọmọ òun náà pè ní ẹ̀mí mímọ́. Ìwé ọgbọ́n olùwé ìwé òwe kọ́ bá orí kínní ẹsẹ̀ kẹwàá Solomoni ó wíwà kí ọmọ mi ọmọ inú mi ọmọ ẹ̀mí ọmọ ọ̀gbàlà ike ẹlẹ́ṣẹ̀ kan bá tàn ọ́ ikọ̀ ọmọ gbà ọ́. Ní Joshua nínú ọgbọ́n rẹ̀ kà ṣáájú ọ tẹrin mọ́ wí ìwé ọgbọ́n ìwé òye ìwé ìmọ̀
ìwé ọ̀rọ̀ Ọlọ́run ẹ gbọ́dọ̀ kó lé ẹrù rẹ. Tó bá ṣàwárí lágbàáyé lóníwà, wà rí pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè kan ṣàṣeyọrí, kan lu àlùyọ. Ọlọ́run ràn án lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ ìwé òfin rán inú ìwé ọgbọ́n náà ti yọ lọ́kọ̀ọ̀kan. Ìjákùnrin yà kó papọ̀ òde odidi. Wá ọgbọ́n o, torí ọgbọ́n òun ni nkoṣoké kójù nínú ayé. Wá òye pẹ̀lú rẹ̀ kù gbé ayé rẹ kẹ̀bá lùtùmọ̀. Ọgbọ́n kọ́gbọ́n kọ̀nìyàn bá wù gbọ́n láyé kẹ́ darí ọ̀nìyàn síjọba Ọlọ́run. Ọgbọ́n kọ́gbọ́n ni o, ọgbọ́n tayé líbe lèyí ni. Ṣùgbọ́n ọgbọ́n èyí kọ́ á látòkè ọ̀run á sínú ayé òní ò ṣe ọ́ ní àǹfààní. Wọ́n gbà ọ́ lámọ̀ràn ìwé òwe ni bẹ̀rẹ̀ sí ká. Ọlọ́run rẹ̀ á ṣe kó jẹ́ pé orí 29 lé nínú rẹ̀. Ó túmọ̀ sí pé kó bá fẹ́ mú orí kan lọ́ọ̀rẹ́ jọ́ kó ká kó mú lò ó ṣe é ṣe kọ́ wá dé ọlọ́gbọ́n. Ọgbọ́n tẹ̀rẹ̀ àjọgbọ́n Ọlọ́run ọkàjá òye tọ̀nìyàn. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀yá wíhàn wí ọgbọ́n dáa ìwé ọgbọ́n Ọlọ́run kọkùá nínú ìwé òwe. Ire.